ẹ mà káàárọ̀ gbogbo ẹni tèmi tẹ́ ń wò mí ilé agodo èmi ọmọ yín náà ni Alhaji Saheed Kọ́nà Muftau ọmọ ilé ọmọ nílùú Abẹ́òkúta a ti dé sórí ètò ọ̀dàlẹ̀ láàárọ̀ yìí ẹ mọ̀ bá ṣe máa ń mú wá fún gbogbo ọjọ́ sátidé ní gbogbo ìgbàkígbà ní gbogbo òrèkóòrè a mà tún ti dé bá tún ṣe ń dé èmi ọmọ yọléwí ọmọ ẹyẹ méjì ò kì í jàṣà iléeṣẹ́ ta wà báyìí ẹ mọ̀ tí èèyàn bá fẹ́ padà níbi nǹkan tí ò bá dáa ẹ̀dá gbọ́dọ̀ máa wo ẹ̀yìn wò ó dẹ̀ gbọ́dọ̀ mọ ọmọ ẹni tí ó ń ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin aráalé ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́jú olólùfẹ́ iléeṣẹ́ New World TV ní màláwà báyìí New World TV a tún ti bọ́ sínú ayé mi inú ayé tuntun la tó wà ìgbà míì wọ́n ní tí wọ́n bá lọ lógún ọdún ìjọkanjọkan òdodo máa wá bá a gbogbo àwọn ẹ̀dákẹ́dà tó wà nínú ayé tó ń parọ́ jẹun tó ń parọ́ gbó lọ́rùn èèyàn ìjọkanjọkan àṣírí àmàtú ìjọkanjọkan àwọn tẹ́ ń parọ́ gbó lọ́rùn máa rántí pé ṣé bó ṣe yẹ kẹ́ ṣe máa wà lẹ́ṣẹ̀ ń wùwà yìí ṣé bó ṣe yẹ kẹ́ ṣe máa ṣe lẹ́ṣẹ̀ ń ṣe ẹ máa rò dáadáa ẹ mọ̀ páwọ̀ kì í parọ́ fún pátá bá mú wá fún gbogbo ibikíbi tí a bá lọ èdè tá a bá pè fún gbogbo ibi tá a bá lọ nǹkan tá a bá sọ fún ibi tá a bá lọ gbogbo ẹ̀wọ̀n lè máa gbọ́ a ti dé sí iléeṣẹ́ New World TV ní nímàlà tó dé sí báyìí àárín póríṣiríṣi iléeṣẹ́ lọ́jọ́ yẹn papọ̀ ẹlòmíín wà ó ní Temporal Radio ẹlòmíín wà ó ní Production Radio ẹlòmíín wà ó ní Express Media ọwọ́ àforíkunrí ọwọ́ àdì ẹyọ kan ọwọ́ à ń gbéra wọn ní arugẹ ọwọ́ à ń bára wọn ṣe nǹkan wá lọ bó ṣe yẹ kó ṣe máa lọ nǹkan wá ń tò bó ṣe yẹ kó ṣe máa tò ẹyẹ wá ń ké bí ẹyẹ èkú ké bí eku làwa náà ṣe dárò wípé náà ọwọ́ kan lè ṣe kí ni kò lè dẹ́rù gbé sórí àbí káwa náà tún parapọ̀ ní àwa jọ parapọ̀ nílé iṣẹ́ New World TV ní nímà lọ́kàlẹ̀ sí ó yẹ ẹ fẹ́ ṣèkómọ ni ẹ fẹ́ ṣòkú àgbà ẹ fẹ́ ṣèyàwó ni ẹ kàn sí wọn nílé iṣẹ́ New World TV ní màlọ́wà tẹ́ bá ti dé Hollandia bus stop ẹ béèrè pé ẹ ń lọ sí New World TV ibẹ̀ nílé iṣẹ́ wọn kalẹ̀ sí kí ọlọ́run kó má da ọ̀rọ̀ èmi àti yín rú o kọ́lọ́run kó má da òkúta sínú ẹrù wa o aago 12 ti kọjá ìṣẹ́jú 5 ní ẹgbẹ́ ọ̀dọ̀ wa ń bí báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mo bá ṣe máa mú wá fún yín prógámù tá a mú wá fún yín lénìí a ti kalẹ̀ sórí ètò ọ̀dàlẹ̀ ẹni ọ̀rẹ́dà má fi ṣèbínú ẹni abínibí máa ń ṣe kíni ó mà máa ń dání ìyàwó ń da ọkọ ń da ìyàwó àbúrò ń da ẹ̀gbọ́n ń da àbúrò ará ilé gan-an ó ń ṣèké táwọn èèyàn ara ọ̀dàlẹ̀ náà ní gbogbo ẹ̀ o àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin ará ilé ẹ̀yin tẹ́ gbọ́ mi etí tẹ́ fi ń gbọ́ mi etí náà nídìí tọ́píkì tá a mú wá fún yín lénìí who is your friend ta lọ̀rẹ́ rẹ ta lọ̀rẹ́ títí ẹ̀ ta ni ọ̀rẹ́ rẹ tí wọ́n gbẹ́mi lé ta ni tẹ́ kó finú tọ́ ta ni tẹ́ kó fi ọkàn tàn ta ni tẹ́ kó gbẹ́mi lé wípé ẹni yìí ò lè dà mí ọ̀rẹ́ wà bẹ́ẹ̀ dẹ̀ tó ni ọ̀dàlẹ̀ tó wà bó ṣe wá ń gbára rí ọ̀rẹ́ tó ìjọ wo ló fẹ́ tó mọ ẹni tẹ́ pé ó jẹ́ títì ẹ gan ọmọ ìyá mi ìjọ wo ló fẹ́ tó pàdé tẹ́ pé ó jẹ́ títì ẹ gan ọ̀rẹ́ mi ìjọ wo ló fẹ́ tó mọ tẹ́ pé ó jẹ́ títì ẹ gan àbúrò mi àwọn ọ̀rẹ́ mi wà yẹpọ̀jọ jáde iléèwé ni ọtún ṣì ń bára wọn ṣe bá ṣe ń bára wọn sọ̀rọ̀ yìí àwọn ọ̀rẹ́ mi wà tẹ́kẹ́ ọjọ́ dàgbà sádùúgbò ni wọ́n máa ṣe ń bára wọn ṣe bí a ṣe ń bára wa sọ̀rọ̀ yìí àwọn ọ̀rẹ́ mi dẹ̀ tó wà kò rí kò sùn mà ní wọ́n àwọn ọ̀rẹ́ mi náà dẹ̀ tó wà ọjọ́ ń tọwọ́ bọnú àwo kan náà ọjọ́ ń jẹun ni tí àárín wọn ò dẹ̀ dàrú tí ò parọ́ fúnra wọn tọ́dẹ̀ ń bára wọn ṣe tí ò dẹ̀ jẹra wọn lẹ́sẹ̀ lẹ́yìn ta wá lọ̀rẹ́ títí ẹ̀ ta lọ̀rẹ́ rẹ ta ló lólùfẹ́ títí ẹ̀ ta lẹ́sẹ̀ pé wọ́n gán gbẹ̀mí lé ta ló finú tọ̀ ta ló gbára lé ìwọ náà bí rẹ bó ṣe ń wò mí iléeṣẹ́ New World TV yìí
wọ́n máa rí kọ́ àwọn kan máa sọ pé kí ló ṣe corner radio? Kò sí kankan tó ṣe corner radio. Ìdàgbàsókè ara wa là ń wá. Ara ọ̀rẹ́ náà la rí láfi rìn pàdé wọn lọ́fi nínú káwa náà tẹ̀ wá ṣe program nílé iṣẹ́ ti tàwọn náà ká bá wọn polongo ilé iṣẹ́ àwọn kọ́ wọn ayé lè gbọ́ wọn kọ́ lè mọ̀ wọ́n. Ṣé tá a bá ṣe dáadáa ni ṣọ́ máa gbà wá láyè ń bí? Ẹ̀dẹ̀ wá wo owó tó ń gbà fún promotion ò pọ̀ o, owó tó ń gbà fún polówó ò pọ̀. Ó yẹ fẹ́ polówó ọjà ni, ẹ fẹ́ ṣòkó àgbà, ẹ fẹ́ pè wọ́n síbi ìṣílé, ẹ fẹ́ pè wọ́n síbi ìkómọ, ẹ kàn sí New World TV ní nímà lọ́wà lọ́kalẹ̀ sí. Ó yẹ fẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn +233 24 240 3373. Tẹ́ bá ti kàn sí wọn, ọmọ adárin lóhùn lọ́wọ́ kan ni ọmọ wa gbé yín. Bá ṣe ń bọ̀rọ̀ wa lọ ká má yà káàkiri torí àsìkò. Ọ̀dẹ̀ kí n wò pọ́n ọmọdé yìí ọbúyọ ọmọ kékeré ni wọ́n àbí bákan ni wọ́n. Kò sígbàkígbà tá a sunkún lọ bá alájà wa Rẹ̀yìnàt àǹtí alájà tó kí ń dá wa lóhùn. Ibikíbi tó ọmọ tíyín náà bá wọn máa pàdé aláàánú. Nǹkan tó ọmọ tíyín náà bá ń dá wọlé á máa yọrí sí rere. Mo tún wá fẹ́ ẹsẹ̀ kan lọ kí ọkọ wọn náà bọ̀dádò tó ń jẹ́ bàbá Kájíjá. Wọ́n ní tí ọkọ ò bá fún ìyàwó láṣẹ pé kó máa ran àwọn èèyàn lọ́wọ́, ṣé ìyàwó máa ṣe ni? Ìyàwó ò ní ṣe but bàbá Kájíjá torúkọ wọn jẹ́ bọ̀dádò. Ọ̀pọ̀ alájà wa Rẹ̀yìnàt àǹtí alájà ọ̀pọ̀ àwọn láṣẹ pé má ṣoore. Wọ́n ní ṣoore kò kí ń kábàámọ̀, ṣoore ó máa pàdé aláàánú ni. Ẹ̀yin náà tẹ́fẹ́ máa ṣe oore náà ẹ máa continue. Ẹ jẹ́ kó tún ń ṣe ẹ̀yin náà tètè kẹ́ lọ support láti lè máa ṣe oore. Oore ò ní wọ́n lè mi àti yín o. Alájà wa Títílayọ̀ Sàlàkọ́ àti ọkọ wọn Aláàjì wa Adékúnlé Moshood Sàlàkọ́ àti alájà wa Rámọ́tà Aláró àti Roscoe Enterprises. Ó yẹ ẹ fẹ́ ṣe wò ní ẹ fẹ́ ṣe mobile money, ẹ fẹ́ ṣe transfer, ẹ fẹ́ ṣe credit sórí GSTV yín, ẹ kàn sí Roscoe Enterprises. Ọmọ bá ń ṣe ni owó wọn ò wọ́n o, owó wọn ò wọ́n. Ọ̀dẹ̀ kí ń dìlé ọ̀dẹ̀ kí ń parọ́. Iléeṣẹ́ mi àti yín ò ní dàrú. Bí ṣe ń bá tọ́pìkì mi lọ ká má yà káàkiri torí àsìkò. Tá lọ ọ̀rẹ́ títí ẹ̀. Àwọn ọ̀rẹ́ méjì kan ni mo mú tán wá fún ilé ni. Ìkan ń jẹ́ Táyé, ìkejì ń jẹ́ Kẹ́hìndé. Ìjọ kan náà lọ́jọ́ bí àwọn méjèèjì. Ṣé wá rí àwọn tí mò ń sọ yìí, ìyá kan náà ló bí wọn, bàbá kan náà ló bí wọn. Ó wá múra wọn débi wípé ayé mà níkà, ayé mà burú. Ta ni a tún lè fi ọkàn tọ̀? Ìwọ tó ń wò mí ta ni wọ́n lè fọkàn tọ̀? Ta ni wọ́n tẹ̀ fọkàn tọ̀ rí? Ta ni wọ́n gbẹ̀mí lé rí? Ta ni wọ́n gbára lé? Ta ni wọ́n bìlífù pé ó lè ṣe nǹkan yìí, ó lè dáwọ́ lé nǹkan yìí, ó lè ṣe láṣẹ pé fún ẹ? Ta ni wọ́n nírò bẹ́ẹ̀? Ẹni tẹjọ́ ń jẹ, tẹjọ́ ń mu, tẹjọ́ ń sùn, tẹjọ́ ń wọ̀, ó má lè dọ́là kó lè dà ẹ́. Ara èèyàn náà nìyẹn. Èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. Bí ṣe ń bá tàn mí lọ ẹ̀yàn ara lé. Àwọn táyé kọ́yìn méjì yìí gbogbo ibikíbi tó bá ń lọ́jọ́ máa ń wọ́ra wọn lọ ni. Gbogbo ibikíbi tó bá ń lọ́jọ́ máa ń wọ́ra wọn ni. Tó bá pè kan síyàwó, ìkejì máa tẹ̀lé. Àbọ̀pè kejì síbi ìkómọ, ìkejì náà máa tọ́ṣà ń wọ́ra wọn káàkiri. Wọ́n ní tígbì bá fà, ìkarahun á ṣe kí ni? Ìkarahun á tẹ̀lé. Bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. Ó wá ṣe bẹ́ẹ̀ fà á. Ìgbà tó wá pé ọmọ ọdún 20 ọdún bí kan nu wọn ṣe fò sọ́lẹ̀ bó ṣe kó nìyẹn. Ìbànújẹ́ wá bá ìkejì. Ìbànújẹ́ bá débi wípé kò lè jẹ, kò lè mú, kò lè sùn, kò lè wò. Tó bá ń sùn, ìkejì ẹ̀ ló ń rí. Tó bá ń tọ̀, ìkejì ẹ̀ ló ń rí. Ọ̀rẹ́ kan wá wà ládùúgbò yẹn tẹ́ pé ó ń wo òun náà kó darapọ̀ mọ́ wọn. Ìgbà tó ti rí pé kejì ẹni yìí ti kú, ọ̀rẹ́ yìí wá ń súnmọ́ gẹ́gẹ́ bíi pé òun fẹ́ lọ finú tọ́, gẹ́gẹ́ bíi pé ìkejì ẹ̀ tó lọ á lè máa ṣe bẹ́ẹ̀. Ìkejì tó kú kò mọ̀ kóun máa tètè kú. Ọ̀rẹ́ ẹ̀yọ̀ kan tó kù náà kò mọ̀ pọ́rẹ́ òun náà máa tètè fòun lẹ̀ sáyé lọ. Ìgbà tọ́rẹ́ tó wà ládùúgbò yìí bí ṣe ń bọ́rọ̀ mi lọ ó wá súnmọ́. Ìgbà tó súnmọ́ ó bẹ̀rẹ̀ sí máa ṣe wọléwọ̀de. Òun àti ẹ̀jọ́ ń lọ káàkiri. Ọ̀rẹ́ tó jẹ́ Táyé kọ́yìn tí kan nínú wọn kú, ó fi inú wọn ọ̀rẹ́ àdúgbò yẹn.
ó gbẹ̀mí lé ọ̀rẹ́ àdúgbò. Gbogbo nǹkan tóun àti kejì ẹjọ́ ń ṣe bẹ́ẹ̀ ló ń sọ fún ọ̀rẹ́ àdúgbò. Ọ̀rẹ́ àdúgbò náà ṣe bí ọ̀rẹ́ gidi. Gbogbo property tí ọ̀rẹ́ yẹn ní ó sọ fún ìkan nínú àwọn ìbejì náà dẹ̀ sọ fún ọ̀rẹ́ àdúgbò. Ọṣà ń ṣe wọléwọ̀de. Ọ̀rẹ́ àdúgbò wa mú kejì nínú àwọn táyé kọ́yìn tó kú yẹn, ó wá mú lọ ralẹ̀. Ibi tó bá ti lọ ralẹ̀, ó wá ń sọ fún wọn nílẹ̀ wípé ẹ fowó ti tèmi sí o, ẹ fowó ti tèmi sí o. Ibi tó ti mú lọ ralẹ̀, ó pilẹ̀ fún wọn ní bíi 500,000 naira. Ó nílò lọ́ máa gbà jálẹ̀, ó ní iye tó wọn máa talẹ̀ nìyẹn, àwọn ọ̀dẹ̀ lọ́wọ́ máa ṣe dọ́kúmẹ́ǹtì fún. Ọ̀rẹ́ àdúgbò wa ń sọ fún ìkan nínú àwọn ìbejì tó kú yẹn pé fún wọn lówó kò sí wàhálà, kówó fún wọn. Táyé tá à ń sọ̀rọ̀ yìí ó kówó lẹ̀. Ọ̀rẹ́ àdúgbò wa ń sọ fún yín pé ibikíbi tóun bá mú ẹ lọ, má bẹ̀rù o, má fòyà. Bí kejì ẹ tó fi ẹ́ lẹ̀ ṣe ń ṣe, òun á ṣe jù bẹ́ẹ̀ lọ. Meanwhile, àwọn táyé kọ́yìn méjèèjì tó ń bára wọn ṣe finú méjì bára wọn lò. Tó bá ń ta omi ní 10 pesos àbí 10 naira ní, wọ́n sọ pé 10 naira ló ń ta omi. Tó bá ń ta omi ní 50 naira, parọ́ fúnra wọn rí, 50 naira náà ló ń ta omi. But ọ̀rẹ́ àdúgbò ó wá bẹ̀rẹ̀ sí máa fi owó lé ọjà. Gbogbo nǹkan ló ń fi lé ọjà. Gbogbo nǹkan ló ń fi lé nǹkan fún bọ̀bọ́ yìí, fún Táyé. Táyé wá wò pé ṣé ní dẹ̀ máa ṣe bí ìkejì òun ṣá? Ṣó dẹ̀ máa lè tọ́jú òun ṣá? Ó máa lè ṣe bí ìkejì òun ṣá? Ó ṣàbẹ̀rẹ̀ sí máa ronú. Ó wá dijọ́ kan, ìbejì yìí wá lálàá pé ọ̀rẹ́ tóun bá rìn kò lónú kan pẹ̀lú ẹ o. Ó wá jókòó ní ṣó lè rí bẹ́ẹ̀ ṣá? Ṣó lè dà bẹ́ẹ̀ ṣá? Ó ní no. Ó wá dijọ́ kan, ó wá pè wọ́n fún program pé kọ́ méjèèjì wá síbi program. Ọ̀rẹ́ àdúgbò àti kan nínú àwọn ìbejì tó jẹ́ Táyé, ó wá jọ lọ gbéra, ó wá jọ lọ. Ìgbà tó ń lọ àṣé ó fẹ́ lọ ta Táyé ni. Ta lọ̀rẹ́ rẹ? Àṣé ó fẹ́ lọ ta Táyé ni. Ọ̀rẹ́ àdúgbò fẹ́ lọ ta Táyé. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ìgbà tó wá lọ ta Táyé tán, ó ta Táyé fún wọn tó máa ń ráyàn. Táyé nìkan ó wá wà níbẹ̀. Ọ̀rẹ́ àdúgbò wá wálé. Ìjọ́ kìíní ọ̀rẹ́ Táyé, àwọn ẹbí ń wá Táyé. Ìjọ́ kejì ọ̀rẹ́ Táyé tó jẹ́ ìbejì. Àwọn ará àdúgbò wá ní pé ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹni tẹ́ pé ṣẹ̀ṣẹ̀ ń bá rìn. Wọ́n ní lọ́wọ́ ta ni? Ọ̀rẹ́ àdúgbò. Ṣé gbogbo wa la mọ̀ pé ọ̀rẹ́ àdúgbò ni? Tó bá ti rí pọ́nwọ́n ọ̀rẹ́ méjì kan wà tí kan nù wọ́n ti kú, ó máa súnmọ́ kejì. A bí pé èèyàn gidi ni. Ó wá béèrè lọ́wọ́ ẹ̀ pé àwọn ò rí Táyé láti bí ìjẹta, ibo ló mọ̀ tó wà? Ó ní òun ò rí. Ò rí bí ti báwo? Kò ń ṣèwà àti ẹ̀lẹ́jọ́ rìn káàkiri, òun ò rí. Àwọn ará àdúgbò ẹ̀ ní kí ló ṣe? ọ̀ọ́bá jà pátá. Bó ṣe bẹ̀rẹ̀ sí máa wọnú mọ́sálásí nìyẹn. Ìgbà tó wọ mọ́sálásí, ó bẹ̀rẹ̀ sí máa ké ìyàsín. Ẹ dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tíyàn dojú orúkọ Ọlọ́run kan tí ò kì í jẹ́. Ó bẹ̀rẹ̀ sí máa ké ìyàsín. Ó bẹ̀rẹ̀ sí máa ké ìyàsín láàárọ̀. Tó bá kírun àsùbá tán, ó máa ké ìyàsín. Tó bá kírun aago méjì tán, ó máa ké ìyàsín. Tó bá kírun aago mẹ́ta, ó máa ké ìyàsín. Tó bá kírun aago mẹ́rin, ó máa ké ìyàsín. Tó bá kírun aago mẹ́jọ, ó máa ké ìyàsín. Ká má fọ̀rọ̀ gùn torí àsìkò. Ẹ̀yin aráalé, ẹ lọ gbé àpótí kẹjókòó bẹ̀rẹ̀ jẹ́mi ọmọ yín náà ni ẹ mọ bí ṣe máa mú wá fún yín. Tí a bá rí genuine story, àní wá tẹ́ndẹ̀ síwájú yín. Ká má fọ̀rọ̀ gùn o. Bára ṣe ń ní ọ̀rẹ́ àdúgbò nìyẹn. Ara ń ní kò lè sùn, kò lè wo. Ó ṣe ní ẹ jẹ́ kí n confess, ẹ jẹ́ kí n jẹ́wọ́. Ó ní jẹ́wọ́. Kí ni nǹkan tó ń ṣe ẹ́? Jẹ́wọ́. Bó ṣe ní òun lòun lọ ta Táyé. Ìwọ ló lọ ta Táyé síbo? Ó nígbà tóun àti ẹjọ́ lọ sí ìlú kan, wọ́n pẹ̀lú yẹn lílu kéréje, lòun wá lọ ta Táyé síbi. Ìjẹ́ èlò lọ́ọ́ ra Táyé lọ́wọ́ ẹ̀? Òun ra Táyé ní 100,000 naira. Ó wá ní odindi èlò lọ́ta ní 100,000 naira. Ó ṣe burú báyìí. Ta lọ̀rẹ́ títí ẹ̀? Ta lọ̀rẹ́ rẹ tí wọ́n gbẹ́mi lé? Ta lọ̀rẹ́ rẹ tí wọ́n fẹ́mi tọ̀? Ta lọ̀rẹ́ rẹ tí wọ́n farati? Ẹ̀rí pé inú jìn, inú tún níkà. Ìwọ tó bá ń ṣèkà, ìwọ tó ń rò wípé ayé la máa jẹ ká tó jọ̀run,
pé tá a bá da èèyàn kan àní débi tá à ń lọ, tí a bá jẹja àní débi tá à ń lọ, ẹja lẹja ń jẹ sanra. tó bá ń ronú bẹ́ẹ̀ yẹn ìgbẹ̀yìn irú wọn ò kí ń dá o. bára ṣe ń ní ọ̀rẹ́ àdúgbò nìyẹn, ara wa ní ìgbà tí ara ní tán òun á jẹ́wọ́ ibi tóun mú táyé lọ tóun ti lọ tà á, òun á jẹ́wọ́ ẹ jẹ́ kóun jẹ́wọ́, òun á jẹ́wọ́ ẹ jẹ́ kóun jẹ́wọ́, ó yá jẹ́wọ́ bó ṣe mú wọn lọ. ó wá di lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. ìlú kéréje tá à ń sọ ibi táyé bí ọ̀rẹ́ àdúgbò ṣe mú wọn débẹ̀ nìyẹn. ìgbà tó mú wọn débẹ̀ èèyàn ara lé ọ ti hàn gé táyé, ọ wá gé bí ìpébí apéyàn ń gé súyà. ẹni pé nínú níkà alẹ́ tó ta ní èèyàn tó máa finú tàn nílé ayé tíyàn tó wáyé. ayé náà ló ń sún ọ táwa náà ń tẹ̀lé. ayé ń lọ à ń tẹ̀lé, ayé ń lọ à ń tẹ̀lé, ayé ń lọ à ń tẹ̀lé. ọmọ ìyá mi, ta lọ̀rẹ́ rẹ, ta nìwọ gbẹ̀mí lé, ta ló fọkàn tọ̀, ta ni a tún máa gbẹ̀mí lé báyìí? àfi kéèyàn gbẹ̀mí lé Ọlọ́run ọba. ilé ayé ilé asán. jọ̀ọ́ ibi tí mo wá ń lọ ń bẹ̀ ni wípé ìgbà tí ọ̀rẹ́ àdúgbò wa lọ ta táyé, ọ wá ń bè lọ ìpele ló ta táyé, ó náà ń ta táyé ní 100,000 naira. ẹ jọ̀ọ́ ṣé 100,000 ó lè tó wọn kọ́lé, ṣé ó lè tó wọn ralẹ̀? gbàtọ́ débẹ̀ kò wá ṣe táyé nìkan lọ́lọ́ta o, ọ wá oríṣiríṣi àwọn èèyàn tó wá pọ̀ rẹ́rẹ́rẹ́, ọ wá hàǹdí wọn bí ẹran súyà. ta lọ̀rẹ́ rẹ, ta ló gbẹ̀mí lé, ta ló fọkàn tán? tó àárín ìrìnjò báyìí lọ léèní báyìí, kọ́nà ń gba kó tún ṣọ́ wa ju ìjọ mẹ́jọ lọ. bóyá ẹ fẹ́ ṣe ìyàwó, ẹ fẹ́ ṣèkómọ, ẹ fẹ́ ṣèṣílé, ẹ kàn sí wọn ní New World TV ní Màlọ́wà, ọ̀kẹ́ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +2332424033373. tí ẹ bá ti kàn sí wa àdàrẹ̀ tí yín. bóyá ẹ fẹ́ clean ọ́fíìsì ni, ẹ fẹ́ clean ọ́fíìsì, bóyá ẹ fẹ́ ṣe cleaning offices, ẹ dẹ̀ fẹ́ ṣe cleaning inú ilé, ẹ kàn sí alájà wa Rámọ́tà Aláró clean ilé. bóyá ẹ̀yin estate development tí ẹ̀ ń kọ́lé, bóyá ẹ nílẹ̀ èèyàn tẹ́kùn bá yín clean gbogbo àdúgbò gbogbo environment yín, ẹ kàn sí Rámọ́tà Aláró Enterprises. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè wọ́n sí +233-244-954-663 +233-244-954-663. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn nìyẹn. àárín ìrìnjò báyìí lọ lẹ́nu. orúkọ tèmi ò yí padà, Alhaji Saheed Muftau náà ni mò ń jẹ́, ọmọ ilé ọmọdé lábẹ́òkúta. kí Ọlọ́run bá kó ṣọ́ èmi àdéhùn jẹ́ ọ̀la lọ. ó dàbọ̀.